Alhaji Wasiu Ayinde K1 the ultimate ní ẹlẹ́kejì báyìí nísìn wọ́n ti disown Alhaji Wasiu Ayinde again. This is the second time again. Ìjàjọ gbọ́rọ̀ látẹnu àwọn ọmọ ìdílé Fùsẹ̀ǹbùwà family. Mọ́mí lọ́yà ẹ̀rọ lọ. Orúkọ tèmi ni Adésùn ọmọbabìnrin Adésùnbọ̀ Lẹ́yẹ ọmọ Alhaji Gani Adébádé Lẹ́yẹ olórí orí ọdẹ dínà nígbà ayé wọn lékè ẹ̀rọ olódò jẹ́ kan lára àwọn gbogbo tó ń lọ nígboro tá à ń gbọ́ nípa ọ̀rọ̀ Wàsíù bá wa tán àmọ́rò Bàbáyọ̀mí Adétáyọ̀ náà tó ní náà sáyẹ̀nsì ọmọ bàbá òdínà ẹ̀lú náà ṣùgbọ́n lẹ́ẹ̀kan wájú o ó lẹ́ẹ̀kan rẹpẹtẹ ń wájú o kọ́là kan bí o kò ṣe olórí ẹbí àmọ́ pa nǹkan tó ṣe o ẹni mo ṣe wá sílé ńlá láàárọ̀ yìí ẹbí ló rán mi wá pé kí wá sá àmọ́ pa nǹkan tí Adétáyọ̀ ṣe o àmọ́ owó tó gbà lọ́wọ́ Wàsíù tó jẹ lọ ìfẹ́ Wàsíù àmọ́ Wàsíù nínú ẹbí tiwa o Wàsíù ń tara wa o. Èmi ó kọ́ tèmi ọmọbabìnrin Mọ́mí wa. Adéọlá èmi Abídàgbà ilé ìran Abídàgbà ilé Wàsíù Àyìndé Alhaji Wàsíù Àyìndé Màṣá ti nínú bàbá mi ò lè gbọ́ ṣẹ̀tẹ̀ ìjòyè Abídàgbà ilé ẹsẹ̀ Abídàgbà ilé ló pọ̀ nínú ọmọ ẹni bàbá mi ọlọpàá tó wà nínú ọ̀dà mi àwọn ọgọ́rùn-ún tó ń jẹ́ ṣẹ̀tẹ̀ ìjòyè ní ìdíkọ̀ tẹ̀lé bàbá mi dẹ̀ máa sọ pé wọ́n bá mi lédè kọ̀tẹ̀ kúrò ní ìwé lọ́ẹ̀kùn wọ́n lè lọ sí ẹ́xà àwọn bàbá wa alábùṣẹ̀ níbi onífìkọ̀tẹ̀ kúrò wọn kúrò wọn sí ẹ́xà tẹ̀tẹ̀jú yóò ṣara wa kò sínú ọmọ ìdàdí àrà mẹ́rin ìdàdí àrà ọdún láti yọwọ́ arúgbó ara wọn ti wá sí ẹ̀ àbújá wọ́n ti lo 30 years ní ìjọba àti àbúlé wọ́n dẹ̀ wá lo 20 years bí ní wọ́n dé ti bá wọn bí táwa iná sí wọ́n sí ibi náà lọ sí ọmọ wọn orí kò kù sí ibi náà lọ sí Àwùjalè mẹ́kùn sí mẹ́kùn was my great grandfather ó lè jẹ́ grandchild Jàdẹ́rà jẹ́ ọmọ Àwùjalè wọ́ọ̀sì close tó dá ìlú tó wá sílẹ̀. Gbogbo àwọn kàńdá tó wà ní ilé ìlú ọ̀nà agbára ọ̀dọ́ gbogbo àwọn ọmọ ẹrù tó sọ àwọn ọjọ́ ọmọ ọkọ sí wa lọ́rùn ó ṣí ilé ìyábá wa ṣí ọ̀dà. Àti ẹ̀mọ́ Wàsíù rárá ẹ̀mọ́ Wàsíù Adétáyọ̀ Àbáyọ̀mí Òdínà ẹ̀ṣẹ̀ ní ó mọ̀ pé ẹnìkan kò mọ̀ ọ́n pẹ̀ o. Ilé bàbá ẹ̀gbọ́n àmọ́ ń pa nǹkan tó ṣe àwọn ọmọ bàbá Adétáyọ̀. Ìyá Ẹlẹ́gùṣí yẹn. Ìyá Ẹlẹ́gùṣí ò mọ̀ Olórí bàbá ẹ̀. Ìyá Ẹlẹ́gùṣí ò mọ̀ nípa òbí wọn rárá. Àtọ́ni ẹ̀gbọ́n ìyá mi gangan ni ìyá Ẹlẹ́gùṣí yẹn. Òbí wọn rárá ni. So kí wá ní òun ọmọ ìyá Ẹlẹ́gùṣí fún ọ̀rá o. Ibi tó ń sàn bàbá ńlá mi. So tábàárẹ̀ ní tó gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ dáwọ́ ẹ̀ padà fún un. Ó fẹ́ láwọn kọ́kọ́ ń pa ẹ̀ o. A dúpẹ́ lọ́wọ́ ní fún Tọ́ òun ni gbogbo wa ti rí yẹn o ṣe ti rí tẹ́ bá wọ àwọn ọmọ méjèèjì tó sọ̀rọ̀ yìí ṣé wọ́n máa ju K1 lọ lọ́jọ́ orí ìbéèrè tí mo béèrè nìyẹn o K1 is 60 plus àwọn ọmọ tó sọ̀rọ̀ yìí bóyá èmi nínú wọn bóyá 50 or 49 ẹjọ́ tó yọ Ọlọ́run o ṣerú wọn lè mọ ìtàn ju K1 lọ no jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ irú àwọn ọmọ tó sọ̀rọ̀ yìí sí kí làwọn mọ̀ nínú ìtàn K1 jù wọn lọ fífì K1 jù wọn lọ pẹ̀lú ojú orí fífì ṣerú wọn ló yẹ kó máa jáde wọ́n máa sọ̀rọ̀ wípé K1 àmọ́ rí o kò kí ń ṣara wa o tí ó bá kí ṣe pé bóyá àbòsí ìlara ète kẹ́nìmánì ó ti wà nínú ọ̀rọ̀ yìí ó dàbẹ́ ni pé àwọn fámílì yìí wọ́n ti mìíní Wàsíù Àyìndé tẹ́lẹ̀ wọ́n ti mìíní ẹ̀ tẹ́lẹ̀ bóyá gbogbo ìgbà tí Wàsíù Àyìndé tó fi ìgbà tó ti di olówó tó ti di ẹni tí gbogbo ayé ń pè káàkiri bóyá wọn ò rójú ẹ̀ ńlẹ̀
bóyá kò ṣe kankan fún wọn rí, bóyá kò ṣoore kankan fún wọn rí ló fà á tó fi wá ń bínú rẹ̀ tó báyìí. Torí pé irú bó ṣe sọ pé àwọn ò mọ̀ rí o, kò ń ṣe bí wa, àwọn olórí ẹbí ló yẹ kó máa sọ̀rọ̀, kì í ṣe irú àwọn eléyìí tó ń fọ̀rọ̀ sí lẹ́nu. Kí wọ́n ju àwọn lílọ ọ̀nà, kí wọ́n lè máa mọ̀ nípa Ìjẹ̀bú. Ẹ tú àwọn ẹlòmíì náà. Oríṣiríṣi igun kọ̀ọ̀kan wá ń jáde fún K1, ó dẹ̀ ń dì sóònù K1. Ẹ tú wo eléyìí náà o. Àwọn náà dì sóònù K1 náà ní o. Mo kí gbogbo ilé o. Orúkọ mi ni Princess Adésùnbọ̀ Òdúnlérè, ọmọ bàbá Ẹ̀rùbodò, Ṣéhù Tìjání Adébánjọ Òdúnlérè, ọmọ Ẹ̀rùbodò. A rí nǹkan tó ń lọ káàkiri ní ìgboro ní àná, kódà ìlú òyìnbó náà tí ìlú sọ láti US, ìgbọ́ta ló ń jẹ́ Táyọ̀ Òdúnlérè Ẹ̀rùbodò. Ìkan lára àwọn ọmọ bàbá ni. Lára ọmọ bàbá Adébánjọ Tìjání Ṣéhù Òdúnlérè, Ọlọ́run foríjì wọn. So gbàdẹ̀jọ́ ló sáyìn fún Wàsíù Àyìndé Barrister pé Wàsíù Àyìndé Màṣá pé lára wa ni àwọn ò mọ̀ rí o. Òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ o, kò ń ṣòun lọ lórí ẹbí o, àwọn tó nẹ́gbọ̀n dáadáa tó pọ̀ níwájú ẹ̀ o. So ẹ má bínú, àwọn ìyá tó ń sọ̀rọ̀ yìí ṣọ́ máa ju K1 lọ lọ́jọ́ orí ni. Ó dá mi lójú pé ìyá tó ń sọ̀rọ̀ yìí wọn lè ju K1 lọ lọ́jọ́ orí. Obìnrin tó wà ní 60+ yóò ti darúgbó dáadáa. Wọn lè ju K1 lọ lọ́jọ́ orí bó ṣe wà yìí. Ṣé irú wọn ló yẹ kó máa pìtàn K1 àbí K1 ló yẹ kó máa pìtàn wọn? But àwọn fámìlì yẹn wọ́n hate K1 gan, wọ́n dẹ̀ ti ń wá ṣubú ẹ̀ ti pẹ́. Wàláì òun gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí. Eléyìí ti kúrò ní pé ọ̀rọ̀ afẹ́ jẹ òjàlẹ̀ àbá jẹ òjàlẹ̀. Wọ́n ti mí ní K1. Wọ́n dẹ̀ ń disóni ẹ̀, wọ́n disqualify ẹ̀, gbogbo gbèsè tí K1 gbé pátá lọ́ ti disqualify ẹ̀. K1 kọ petition lọ sọ́dọ̀ gọ́fúnà, àwọn náà lọ kọ wọ́n lọ kántà lẹ́tà yẹn. Ó tún gbé lẹ́tà wá sí ruling house, Fúnṣegúwà ruling house. Ẹ̀yin tún ṣẹ́kì lẹ́tà yẹn. Ẹ tún sọ wípé olórí ẹbí tó sign lẹ́tà yẹn ń pé kò kí ń ṣọmọ Fúnṣegúwà, ń pé kò kí ń participate nínú ẹbí Fúnṣegúwà, pé olórí ẹbí tó sign títí kíní Wàsíù. Kí lẹ fẹ́ jẹ́ kó ṣe gangan náà? Ẹ ṣáfẹ́ jẹ́ kó wà nínú àwọn tẹ́ máa present fún ìjọba. Torí pé ẹ ti mọ̀ wípé tó bá fi lè wà nínú wọn lásán òun ló máa jẹ́, but wọn ẹ wá fẹ́ jẹ́ kó wà nínú wọn. Kódà àbòsí leléyìí, lára leléyìí, kẹ́ni má ní leléyìí. Wàsíù nìkan ló lówó nínú gbogbo tọ́jọ́ ń díje ni. Àwọn tó kù tó lówó ju Wàsíù lọ ńkọ́? Ẹ ṣe wá yín mọ́ wọn. Ṣé pé Wàsíù nìkan lẹ wá ń pariwo? Ariwo Wàsíù nìkan lẹ ń pa káàkiri. Ààrẹ ló jẹ́ o, òsì kankan tó mọ̀ ọjọ́ Òdúnlérè mọ̀ ń pa ẹ̀rọ ọmọ bí Òdúnlérè àmọ́ ń pa ìyẹn náà náà ti ní kí n wá o, ní ṣe wá sílé ńlá lẹ́nu o, pé kí n wá ṣàlàyé o, àmọ́ ń pa ẹ̀rọ. Orúkọ tèmi Adésùnbọ̀ Òdúnlérè, tí mo jẹ́ ọmọ pa Adébánjọ Tìjání Ṣéhù Òdúnlérè Ẹ̀rùbodò. Ọba kan ni Yakman, ọmọ bàbá kan náà ni wá, gbogbo ẹbí ló rán èmi wá. Ìdẹ̀ gbogbo ìjókòó iná ìgbò kò sẹ́ni tí ò mọ Yakman bó ṣe rí ń Jẹ̀bú Òde ni. Ẹsẹ̀ ní mú o, ìyẹn ni òṣèkọ Yakman sí ló ṣe kọ Adétáyọ̀ sí o. Àmọ́ ń pa iṣẹ́ tó jẹ́ o, Wàsíù àmọ́ Wàsíù rí o. Ohun tó sáyìn kò sí ẹbí owó sanwó ẹbí kankan ń bẹ̀rù ẹnìkan kò mọ̀ ń pa tó sáyìn o. Bóyá gbowó lọ́wọ́ Wàsíù lè lọ sáyìn fún ẹ, Wàsíù ń sọmọ Òdúnlérè àti Ògbódúnlérè tá a mọ̀ rí o, kò ń ṣe bí Fúnṣegúwà. Jàdí Àrẹ̀mí ni àsopọ̀ ń sọmọ
mo ń sọmọ Adébẹ̀rù o kó má bẹ̀ẹ̀dì ẹ̀búrú fún wa àmọ́ rí o kó má. àwọn ọmọ nàìjíríà ní sọ̀yà àmọ́ tó ti ń jẹ́ ní sọ̀yà àmọ́ abúlé wọn àmọ́ tó ti wá jẹ́ mọ́ àdésọ̀yà. Adétáyọ̀ Àbáyọ̀mí Òdúnẹ̀ Olúfẹ́dẹ́bẹ́rú pẹ̀lú Wàsíù àmọ́ Wàsíù rí o Wàsíù pẹ̀lú ọmọ Gàdí Àrà fọ̀ṣẹ̀gbọ̀ àrínínà òsù o èmi Adésùnmọ̀ Òdúnẹ̀ ìyá ọmọ Ẹ̀rọ̀bodò ni mò ń sọ̀rọ̀ o. Èmi ni olórí ẹbí Gàdí Àrà ọmọọba Akínọlá Ọ̀tẹ́dínà. Olórí ẹbí Gàdí Àrà. Adétáyọ̀ kò sáyìn lẹ́tà tó ẹbí kan ṣẹ̀ṣẹ̀ lóye nílé. Ọmọ bàbá Òdúnẹ̀yẹ ni bọ̀tò ń kọ́ làkọ́bí ó lẹ́gbọ̀n dáadáa níwájú kò sẹ́nì kankan tó ránṣẹ́ ó jẹ́ ṣe ara ẹ̀ lápò ara ẹ̀ fún Wàsíù Àyìndé ni. Kò ìgbà kan jẹ́ lídà kankan nínú nǹkan tó ń ṣe ó sì o. Lọ́sọ̀ tó béèrè lórí ṣẹ̀ṣẹ̀ jóyè ọba fìdí. sẹ́yìn náà ti rí nǹkan báyìí ṣe ti rí ibi tẹ́tì mọ̀ wípé ó dàbí ẹni pé ọ̀rọ̀ yìí ó ti ní nǹkan mìíràn nínú the way bó ṣe já sí pé wọ́n ṣe ń disqualify K1 ẹ̀yin náà wò ó sí nínú àwọn ẹni tó jẹ́ olórí ẹbí ní sáìdì ọ̀dọ̀ K1 olórí ẹbí ọ̀dọ̀ àwọn K1 ló sáìnì fọ́ọ̀mù títí K1 ó dẹ̀ mú lọ sí ruling house ní Fúsẹ̀ngbùwà ẹ̀yìn Fúsẹ̀ngbùwà tún sọ nísìnyí wípé ẹni tó tún sáìnì yẹn kò kí ń ṣọmọlé ẹ tún sọ sí pé ẹni tó sáìnì yẹn kò sí nínú kò participate ẹni yóò participate nínú nǹkan lé ṣe ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn kó dáa ọ̀rọ̀ yìí nǹkan mi ti wà ń bẹ̀ wàláì nǹkan mi ti wà nínú ọ̀rọ̀ yìí kí tó continue má gbàgbé ìwọ ọkùnrin tó kù ẹ̀ bá ti kéré jojo orí ẹ̀ lọ tètè kàn sí Ìyá Gàmbàrí ìwọ ọkùnrin tó kù ẹ̀ bá ti kéré jojo orí ẹ̀ lọ ọkùnrin tó wà bí 30 40 go to 50 tó kù ẹ̀ wá kéré tó kù ẹ̀ dàbí okó ọmọ ọdún 5 bí okó ọmọ ọdún 6 àwọn obìnrin wọn á rí okó ẹ̀ wọ́n ń sá ìwọ náà ojú máa ń tẹ̀ fún ẹ̀gán gbà mí láti yọ okó ẹ̀ síta kó fẹ́ tọ̀ wo àgbówọ̀ tó confam tó máa jẹ́ kókó rẹ̀ tóbi o wallahi ta'ala súnmọ́ bí lálẹ́ sí láìláìláwà àgbówọ̀ tó máa jẹ́ kókó ẹ̀ tóbi dáadáa tó jásí pé tó kù ẹ̀ bá ti tóbi tó yọ permanent ni kò ní side effect kankan wallahi azim torí mo jogún bá gbọ́n lé ni o ohun tí àwọn bàbá wa yàtijọ́ ń lò tó fi wọ́ pé dáadáa lẹ́mí jogún bá kẹ́lẹ̀ confam kí mo jogún bá kò ń ṣeré ẹ wò ó ṣe máa fi wé ọyìn gbogbo iná náà gbogbo náà pé ìwé yìí sí ìwé dídé sí ni o ìwé àwọn bàbá yàtijọ́ ni o lè rí irú ìwé ìmọ̀láyé sí o níbo ló ti fẹ́ rí higher education ni ṣàṣà ní ìran àgbo tó wà débẹ̀ tó ní bá bàbá tèmi jogún náà bàbá wọn èmi jogún náà bàbá tèmi so àwọn àgbo àwọn bàbá wa yàtijọ́ ló wà ń bẹ́ẹ̀ tọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fún ẹ̀sìn A to Z díẹ̀ pálí tó ká ilé àgbo ló kún bẹ́ẹ̀ pálí tó ká ilé àgbo ló kún bẹ́ẹ̀ so tètè kàn sí Ìyá Gàmbàrí ó dà pọ̀ tó bá ní BP or diabetes àgbo wà tí ó kí ọ BP yẹn permanently tí ó kí ọ diabetes yẹn permanently tó dẹ̀ ní dùn bẹ́ẹ̀ mọ̀ láyé wallahi azim tó tí mo 100% confam lórí ẹ̀ tẹ́sẹ̀ dàn confam ni ẹlòmíà ní kò sí kí ọ fún BP kò sí kí ọ fún diabetes má dá wọn lóhùn kí ọ wà fún tó confam ó ní bí àwọn bàbá wa yàtijọ́ ó ní bá ṣe máa ń treat BP ó ní bá ṣe máa ń treat diabetes kó lórí pé àwọn ìbò dé gbogbo ẹ̀lẹ́mí jogún bá ń lé kálẹ̀ confam kí mo jogún bá ń lé kò kí ń ṣeré bó ṣe máa ń fi wé ọyìn sórí BP tó bá ti ń pẹ́ jù lára BP yẹn tó bá ti ń pẹ́ jù ó máa ń result sí stroke diabetes ń tiẹ̀ tóun bá ti ń pẹ́ jù ń tiẹ̀ ó máa ń fa egbò ìgbọ̀dájì náà tó bá ní diabetes lára tó wá lé egbò kékeré lẹ́sẹ̀ egbò yẹn ò ní jiná o yóò máa jẹrà títí wọ́n sọ pé máa jẹ́sẹ̀ yẹn ni yes kó tó di pé BP or diabetes ẹ̀ máa lọ result sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tètè kàn sí Ìyá Gàmbàrí báyìí
tètè message mi lórí WhatsApp lórí 090 21 97 5321 090 21 97 5321 090 21 97 5321 tó bá fẹ́ ti get mi orí WhatsApp wá ti get mi tó bá dẹ̀ fẹ́ pè mí direct náà o lè pè sórí 090 65 69 0298 090 65 69 0298 that's my direct line. But tó bá fẹ́ tètè get mi gẹ́gẹ́gẹ́ fúnra mi orí WhatsApp wá ti get mi. Yes. Kódà ìwọ obìnrin tó ti pẹ́ nílé ọkọ tó lóyún àrọ̀dálẹ́ rí àgbo wà tó confirm tó jẹ́ sí pé tó bá lò wà láìtàláì bóyá ẹ̀dà ló ń dẹ́ láàmú tó jẹ́ kó ń dúró sí ẹ lára, bóyá fibroid ni, bóyá fallopian tube blockage ni, gbogbo irú nǹkan tó bá jẹ́ tí ò jẹ́ kó ń dúró sí ẹ lára àgbo yìí máa flush out. Sórí tó bá ní diabetes tó bá ní fibroid yẹn pé máa kó pé mẹ́fà wàláì tó bá lu àgbo Àgànbàrí wà á bí fibroid yẹn tó bá dẹ̀ ti bí báyìí sẹ́fínì ó tọ́ nìyẹn kò tí ń wù mọ́ láyé tó bá lọ ṣe position fibroid á tún wù padà o bọ́ tó bá lu àgbo Àgànbàrí kò tí ń wù mọ́ láyé. Yes, tó nǹkan àjogúnbá ó yàtọ̀ sí nǹkan tí ẹ̀ṣẹ̀ ń wá káàkiri o àjogúnbá gbòòlè gidi ni so tètè kàn sí Àgànbàrí lẹ́ẹ̀kan sí 090 21 97 5321 090 21 97 5321. Ẹ jẹ́ ká gbọ́ nínú àwọn ẹni tí ó jẹ́ pé olódodo ni wọ́n tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ K1 nìyí. Ẹ jẹ́ ká gbọ́ nínú àwọn tó sọ òdodo ọ̀rọ̀. Woman kan wà tó sọ òdodo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ K1 nìyí wàláì ó sọ yálà yá òdodo. Ẹ jẹ́ n play òdodo yẹn fún yín. Gbogbo alábòsí. Àwọn ẹ jẹ́ n play fídíò rẹ̀ fún yín. Gbogbo alábòsí ni yín. Àbòsí lẹ̀ ń ṣe. Nígbà tí Wasiu Ayinde fẹ́ jẹ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Ní kọ́ lọ mọ́ orírun ilé bàbá wọn wá ń gbà náà o. Ní kọ́ wá fi ibi tí ó ṣe bàbá wọn sí òyìn ń gbà náà o. Bèrè ilé bàbá wọn o. Ẹ wá dé nísìnyìí nígbà tó wá fẹ́ jọba ẹ wá sọ wípé kí ni ẹni kọ́ lọ wá pé wọn kì í sọmọ Ìjẹ̀bú ìrọ̀lẹ́ pa. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó wá ti mọ̀ pé Ìjẹ̀bú ni Wasiu Ayinde máa ṣá. Bíjà bá ń bẹ́ẹ̀ ẹ jẹ́ á parí ẹ̀. Bíjà bá ń bẹ́ẹ̀ ẹ jẹ́ á parí ẹ̀. Ẹ mọ́ sọ yẹn ẹ mọ́. Oníkàtú kí wọ́n bó síta wọ́n mú different narrative. Kì í sọmọ Ìjẹ̀bú Ìjẹ̀ṣà kíní kan náà sì mà bẹ́ẹ̀ sí gbọ́dọ̀ ló ṣe kíní kan ìrọ̀lẹ́ ń pa o. Ìyẹn ò sí inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìrọ̀lẹ́ ń pa. Ẹ mọ́ ṣàbòsí. Nígbà yóò fẹ́ jo lórí ọmọ ọba sọ gbogbo eléyìí o. Owó ọyá ní ìsìn báyìí ẹ wá ń sọ pé kí ni. Àwọn nǹkan tiẹ̀ sọ pé ìdílé mẹ́ta ló máa ń jọba ìdílé márùn ló ń jọba ìdílé Wasiu Ayinde ò sí ní àwọn tó ń jọba so kíníkà dúró ná ìdílé mẹ́ta lè máa jọba mẹ́rin lè máa jọba tó bá yá ṣé ìdílé nìkan náà ìdílé mi kan tẹ̀gbẹ́ kò sórí adé ń bẹ̀ mọ́ ìdílé mi tó ń jọba kò sórí adé ń bẹ̀ mọ́ ọ̀làjú máa dé àwọn ìdílé mi tọ́lọ̀ bá ní kó bá tibẹ̀ jáde wá wọn á jọba so Ọlọ́run ló máa ń fi hàn jọba bọ́dọ̀ wọ́n ti kó Wasiu Ayinde máa jọba gbogbo negative tẹ̀gbẹ́ ẹ̀dẹ̀ pátápátá àpò oyún ló wà gbogbo ń tẹ̀sọ̀ àpò oyún ló wà tó ń pàtó fún ọdún lórí ọmọ ọba sọ̀rọ̀ pé wọ́n ń sọmọ Ìjẹ̀bú ńgbà náà owó yá ní ìsirá ni wọ́n ń sọmọ Ìjẹ̀bú ọ̀rẹ́ wọn ń sọmọ Ìjẹ̀bú ọmọ wo ni wọ́n ń sọmọ Ìjẹ̀bú ọmọ ìlú mi ni wọ́n irọ́ ń parọ́ fúnra èké ń parọ́ fèké ọ̀tẹ̀ parọ́ fọ́tẹ̀ ọ̀dàlẹ̀ ń parọ́ fọ́dàlẹ̀ bẹ́ẹ̀ bá sọ pé ilé wọn ò kì í sílé tó ń jọba mo gbọ́ yẹn kò dẹ̀ sí bí ìpínlẹ̀ kan wà tí ò ń jọba ilé kan lè má máa jọba nígbà tó bá yá tó ló bá yẹ kó ọba máa ti bẹ̀ jáde ọba abẹ̀ á jáde
with magic àjèjáde ń bẹ orí kan ní máa ń sọ lẹ́ẹ̀kan di ilé ọba Ọlọ́run sọ pé orí Wasiu Ayinde máa sọ lẹ́ẹ̀kan di ilé ọba nìyẹn ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa o nígbà tó fi lè mú yín gbà yẹn tẹ́ ẹ̀ jáde wípé ó kí sọmọ Ìjẹ̀bú ó sì máa dín lórí ọmọ bá ilẹ̀ Ìjẹ̀bú tẹ́ ẹ̀ ti sọ̀rọ̀ ńgbà yẹn ní ìsìn náà fẹ́ bí bá gbọ́ fẹ́ lẹ́nu yín mo rí fídíò ògbóyin mo tó ta adákẹ́ ń bẹ̀ ni ẹ lọ jókòó ọ̀tẹ̀ ti pọ̀jù fún yín ìgbà tí bàbá Wasiu ìgbà tí bàbá wọn kú bàbá rántí bóyá òkè ìgbà tí ìyá wọn kú ṣé mo dárúkọ lé wọn agbolé wọn bẹ̀ bí mo dárúkọ agbolé wọn bẹ̀ ní fìdí pọ̀tẹ̀ ẹ wá dé nìsín ẹ wá ní rárá o kì í sọmọ Ìjẹ̀bú ọmọ bàbá ni Wasiu Ayinde o sọmọ Yíbò ni torí ẹ sọ pé bàbá Ọbásanjọ́ ẹni ọmọ Yíbò làwọn sọmọ Yíbò ni ẹni Tinubu kì í sọmọ Èkó ọmọ kìdí kan ni sọmọ Yíbò ni kì í sọmọ Èkó kì í sọmọ Èkó ó jẹ gómìnà lórí ilé méjì kì í sọmọ Èkó kì í sọmọ Èkó ó ṣe ìrìnà nìyẹn president bàbá yìí kí lè fẹ́ ṣe sí kí lè fẹ́ ṣe sí orí tí ó jọba inú agodo ló ti máa ń wà kò sáà tẹ́ ẹ̀ dá sí you want to come for me torí mo sòótọ́ ọ̀rọ̀ tí ní bá dẹ̀ ń bí ẹ lọ forí sòkúta